orúkọ mi ni Ẹniọlá Sisi Alágbo Adéṣọlá. Orúkọ tèmi ni Engineer Akeem Bukola Adéṣọlá. Ta ni Sisi Alágbo? Èwo lálẹ́ tó tẹṣẹ́ kan lè aláàjì? Ó yẹ kó lè mọ cloud tí máa ń gbé ẹ dé tí bá ti lọ àwọn apps ẹ̀ náà. Iṣẹ́ tí Sisi Alágbo ń ṣe gangan nìyẹn pẹ̀lú Engineer Kora àbí gonorrhea. Mo ṣẹ̀ṣẹ̀ study ẹ̀pọ̀n yẹn dáadáa ni. A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tó bá ti ní àǹfààní láti máa wo ìkànnì yìí. Ìkànnì Lovers Arenas TV nìkànnì tí ó já sí, mo rọ̀ ọ́ bá subscribe sí máa wò ó ní gbogbo ìgbà táwọn ètò wa ń kọ́ tí bá ti ń jáde. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn ní orúkọ mi. Kò jẹ́ tuntun mọ́ lórí ọ̀rọ̀ Ẹniọlá Fágbèmí tí gbogbo á mọ̀ sí Sisi Alágbo àti ọkọ rẹ̀ Adéṣọlá Akeem tí ìbálòpọ̀ wọn bọ́ sí orí ẹ̀rọ ayélujára. Lórí ọ̀rọ̀ yìí oríṣiríṣi awuyewuye ọ̀rọ̀ ní ti ń wáyé nítorí ọ̀rọ̀ yìí. Kódà àwọn ẹbí yìí ń kọ́ wọn bọ́ síta wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí ń bá wọn rajà àti àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ wípé irúfẹ́ nǹkan báyìí kò tún ní ṣẹlẹ̀ mọ́. Ká má ṣe gbàgbé wípé nǹkan báyìí ti wáyé rí níbi tí a ti gbọ́ pé Sisi àbí Enomi Ago níbi tí a ti gbọ́ pé ọmọge Saida náà ó ṣe irú rẹ̀, àmọ́ ibẹ̀ kọ́ là ń lọ lọ́wọ́ yìí. Àṣà wípé ká máa bára wa ní ìbálòpọ̀ ká sì máa yá ó jẹ́ ohun tí ò tọ́, àwọn ẹnu ọkọ lẹ́ẹ̀ tí gbọ́. Lórí ọ̀rọ̀ yìí àwọn ẹbí kan rèé tó ń sọ ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ. Kódà ìfàmìlì ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ kò máa jẹ́ pé etí mi nìkan ṣo ni yóò gbọ́ àbí ojú mi nìkan ṣo ni ó wò wọ́n. Ẹ̀lẹ́ kí n mú èlé wá sórí ìkànnì yìí, ẹ fàbalẹ̀ kẹ́ ẹ jókòó. Arákùnrin kan rèé tó sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ náà sì mú ọgbọ́n dání. Máa fẹ́ kí gbogbo akọ́ ká jókòó ká gbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹni yìí tí wọ́n sọ. Ìkànnì Lovers Arenas TV lè já sí, subscribe sí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn ní orúkọ mi. Ó yá jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn ẹbí yìí tí wọ́n sọ nípa Sisi Alágbo torúkọ rẹ̀ ń jẹ́ Ẹniọlá Fágbèmí àti Adéṣọlá Akeem. Ó yá. Iṣẹ́ tí Sisi Alágbo ń ṣe gangan nìyẹn pẹ̀lú Engineer Kora àbí gonorrhea. Mo ṣẹ̀ṣẹ̀ study ẹ̀pọ̀n yẹn dáadáa ni. But èmi gan wò wò kú wò. Ẹ wo ṣépù ẹ̀pọ̀n. Ṣépù ẹ̀pọ̀n máa ní ṣépù apple ni. Píàlì ẹ̀pọ̀n ẹ wo bó ṣe rí. Ẹ̀pọ̀n ẹ̀rí góódó. Then kí ni funfun tó ń yọ yẹn? Ṣé ká sọ pé lady tó ń dó yẹn tó ní tattoo yìí? Ẹ wo gẹ́yìn ẹ wá wo bọ̀bọ̀ yẹn. Ṣé ẹ rí staphylococcus ní níbi ìtàn méjèèjì? Syphilis, Nigeria government ó yẹ kẹ́ ẹ arrest Sisi Alágbo àtọkẹ́ Ọ̀yọ́ state government for spreading HIV all around. Iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn, wọ́n ń ta nǹkan kan. Ẹ rí i pé ìyá ikí máa ń borí. Olórí burúkú olòṣì ẹnjíníà èèyàn ò ṣe fojú di o. Táàmù sọ pé olóko bàbá yẹn lóko mẹ́ ó ń ta oko abáyé tó fi ń ta oko. Ẹ wo bí òpó yẹn òpó oko ẹ̀ kọ̀ọ̀kan tó ọrùn ọwọ́ mi. Bàbá yẹn lóko. Bàbá yẹn ní oko fọ̀rí o, ó ní oko. But Sisi Alágbo ọ̀yàn mi nìyí. Bóòlù yẹn ṣe rí báyìí. Dàbí pé iṣẹ́ aṣẹ́wó lòun ṣe, wọ́n ti fà á. Ó tàgbò, ó kàn ń fi àgbo fún mi ní alágbo kan. Èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ àgbo ní gbogbo social media ní 2007. Kò sí alágbo kankan. Wá fún alágbo kan tí wọ́n ká mọ́ àbàṣà tó ṣe yẹn. Fún wa ní alágbo kan tó ká mọ́. Abájọ chọ́chọ́. Mo sọ bẹ́ẹ̀ náà pé bó níyàwó ilé ó ṣe mọ́ ìgbọ̀ndì. Ayé ẹ̀yin méjèèjì ti bàjẹ́. Mi ò ní fi yín lẹ̀ gbígbà ayé bá fi yín lẹ̀ torí mò ń jẹ́ lọ́sà àgbo tó ń ta. Àgbo oníke ni wọ́n ń ta. Factory lèmi ní èmi mísì àgbo ni tó ń gba OCC. Wo àgbẹ̀dì tí ẹ̀wọ̀n papọ̀ spiritual mi
wẹ ọ̀dà kan tó wọlé nísìn spiritual lèmi spiritual herbal lèmi I'm a hoodoo doctor ṣé orí tí mo kọ́ sórí profile mi ni mo wà bí ìgàn ọ̀dà ń wọlé ìgbà tí Sisi Alágbo wà ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ ẹ̀rí pé ọmọ oṣù mẹ́ta ló gbé kókó lé ọkọ ẹ̀ ọmọ oṣù mẹ́ta tó fi ń ṣaṣẹ́wó pẹ̀lú engineer keo oní HIV lẹ́pọ̀n oní staphylococcus oní syphilis wọ́n níṣẹ́ tó ń fi ń ṣe ọkọ mọ̀ ọ́n wọ́n ní wọ́n àárín ìjà àwọn èèyàn ni o wọ́n fi gẹ́ẹ̀ náà bolo fáyínsì rí ṣépù imú ẹ̀ ni àfi bíi ti Luigi ẹ mọ géèmù tá a máa ń ta nígbà kékeré yẹn Luigi rí ṣépù imú ẹ̀ ni wọ́n nídìí tó ń gbọ̀n yẹn ó fi ń ṣe tírésọ̀mù ni wọ́n ní kì í ṣe first time tó ti ń ṣe ṣe pé mélòó ká kó tó pé fídíò ìjáde tí ò tẹ̀ tí ì ṣẹlẹ̀ ó ní mo mọ̀ náà mo mọ̀ sí ẹ ó ní ọmọ street ní ẹ̀ tí ó fi jẹ́ pé kò lè fi ìyá yìí kí mọ́ sílẹ̀ ìyẹn engineer HIV engineer staphylococcus engineer gonorrhea tí ò lè fi sílẹ̀ ni wípé ó mọ̀ pé ilé lápò tí ń jókòó dédì ó mọ̀ pé ìyẹn bímọ fún un tó ṣe ń lọ ọbẹ̀ padà but ó ń fi Sisi Alágbo ṣiṣẹ́ aṣọ kì í ṣàgbọ́n ní Sisi Alágbo ń ta iṣẹ́ aṣẹ́wó ló ṣe if not so kò ṣe rí ẹ̀rí white patch sí mi ẹ̀pọ̀n ni kò ṣe ẹ̀yìn ti transmit Ọ̀yọ́ State Mákindé àwọn tó ń transmit infection why don't you use a condom. nínú gbòòrò ayé ni mo máa ganu sí làwọn kan bá ń jáde ṣe fẹ́ pa níta ló ń kú bí òun ṣòun àtọkọ ẹ̀ according to the doctrine in the Bible. ká ní pé gba ẹ̀sìn jẹ́ mo fẹ́ jókòó síbi tí chájà wà ká ní pé gba ẹ̀sìn láàyè ní Nàìjíríà ni ẹ̀yin lè máa kọ́kọ́ dé chọ́ọ̀chì ẹ̀yin lè máa ṣe kí ni ẹ̀yin lè máa kọ́kọ́ dé church ẹ̀yin lè máa kọ́kọ́ dé church ní orúkọ Jésù. Religion doesn't make you holy, but it will send you to the hellfire. Going to the Mecca does not make you holy, but it will send you to the hellfire. What are we talking about? Religion is a scam to mankind. There's nothing like religion. Turkey is not a Muslim country. No, it's not a Christian country. It's for everybody. Obari ni o Turkey kò kàn wọ́n kò káyé. Ẹ̀yin tẹ́ ń sọ wípé ṣán fẹ́ pa àwọn ẹ̀sìn wo lẹ̀ ń ṣe. Abọ̀rìṣà dẹ̀ ní funfun ni wọ́n. Gbogbo ilẹ̀ jìyà láyé ìtẹ́ra rè láyé kẹ̀tù lọ. Gbogbo yín. Òtítọ́ ló jẹ́ kẹ́sàbọ́ọ̀dù popular. Olótìtọ́ ìlú dẹ̀ ni. Ṣé bó ń lo ṣìkà ìlú? Ṣé mi fẹ́ mọ ẹkún tẹ́ ń sun ni? Mo dẹ̀ ń gbọ́. Ṣán fẹ́ pa á ni kí ni Bíbélì ṣe oníkan mú wọn lọ sí gbàgede. That's me in the public kan lé wọn lókùtà pa. Àgbèrè tó ṣe níbi your first husband. Yeyinka, how are you? Send the request. Get mo bí to send the request. You coming? Àwọn egbére yẹn mi gbé wọn gùn pé mo sorry. Get mo wà mo. I'm very selective in bringing because how can Jesus, a married man with 2 wives, even if on that video he turn back only show record, Sisi Alágbo ni èmi náà gbójú síta ojú mi ni. That is their professional job. That is what it does. And show me your friend, I know the kind of a person you are. Wọ́n pọ̀ nínú tíìmù tó wà yìí tó ń pè lódò. Ìyẹn náà ló wà lé ọkọ oríṣi mẹ́fà ló gbé nu díṣẹ́ jáde lórí Facebook tó ń ṣe wánkíwánkí.
mo ṣe sọ fún yín wípé ṣe káṣírí èèyàn bá kọ́kọ́ tú kì í ṣe first mistake o. Ó ní ó bójú rẹ̀ wò sára wẹ̀lẹ́ṣẹ̀ ìyanu níṣẹ́ rẹ̀ gbogbo mímọ́ lọ́lọ́run wá mímọ́. Your mind is your religion. Mo máa sọ pé ogun ayé ò lè mú mi, àṣàṣì ò lè mú mi, ó dá mi lójú ni. Ọlá inú mi mọ̀ ju gbogbo yín lọ. Sìgá mímu is not a sin. Kí n fògbò mi ṣeré is not a sin. Mi mo ní nǹkan mi ò bóyín kọ́ mo fi ń ṣeré. Àti pé mo ní Ìbàdàn ni mo bí mi sí Ìbàdàn mo gbàdé ìlú ìbò. Àwa fi ń ṣọdún òkè Ìbàdàn tó ń jọ yín lójú. Ẹ̀yin ìyàwó ilé yòókù tí ẹ wà nílé ọkọ bẹ́ẹ̀ ṣe máa ṣẹ̀sìn ní gbogbo ìgbà ni. Tí ọkọ yín bá ń ṣe ṣìnà tẹ́lẹ́yìn náà fẹ́ ṣe ṣìnà, ègbé ni fún yín nígbà tí ẹ bá wọlé, ègbé ni fún yín nígbà tí ẹ bá jáde. Yàtọ̀ sí pé ilé ọkọ ò nílé ọkọ. Èmi ò yàn àlè rí. Iṣẹ́ mo tí ì lọ́ọ̀fọ̀ ọkùnrin tí mo fẹ́ gan. I'm a very hard working woman. Èmi ìrẹ̀lẹ̀ aláfẹ̀yìntì tí ó fún mi máa fi gbogbo ayé mi ṣiṣẹ́ ni láti kékeré. Lè rí gidi mú everybody ti buckle up, everybody ti wise up. Ṣé bẹ́ẹ̀ ni ká máa kúnlẹ̀ ni? Kúnlẹ̀ mọ́, à ń forí dánlẹ̀ ni. Ẹni ká máa La Liga, okay. Àwẹ̀ ìwòsàn mọ́, ìyẹn tún kọ́. Ẹni ká máa smell well, à ń invest nínú pef. Ẹni ká lọ ṣiṣẹ́, à ń fà ní double. So, ṣé àwọn tẹ́ máa rí mú níta sí ọwọ́ engineer Labubu yìí? Ṣé wá sọ fún yín lọ́jọ́ sí ẹ̀gbọ́n? The only thing tó ní láti offer rẹ̀. Kò bá jẹ́ ṣe ọwọ́ kékeré báyìí lóní, kójú ẹ̀ dàbí ojú ọ̀rọ̀. Ọkùnrin á máa la ẹ̀ báyìí sí i. Tí wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni dánwà. So ìwọ tó bá mọ̀ pé o ṣì ráyè space díẹ̀ ṣì wà nínú ààyè òde wa Nàìjíríà. Má dúró lórí iṣẹ́ kan. Ìyẹn obìnrin omi advice ẹ̀yin ọkùnrin o. Ẹ lè lọ pàtẹ ọkọ yín sí dating site. Ẹ rí chat bọ̀dá tí mo ṣe lálẹ́ ẹjọ́ yẹn. Bọ̀dá Ṣẹ́gun. Wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi. Bọ̀dá Ṣẹ́gun UK Manchester. Àǹtí Dámi Ṣẹ́wà. Àwọn èèyàn ń dúpẹ́ chat yẹn. Ó dùn mi jẹ́ mi tí ì gé tán. Mi ì mọ̀ pé mo lè jókòó 7 hours láyé mi èmi. Ó ká mi lára ni. Tó bá ti kọ̀ ọ̀rọ̀ wọn useless kìíní yẹn. Ìjẹta máa nà orí fún mi ni ò jẹ́ ṣe ti ṣọ́ọ̀ṣì yìí. Kò bá ti Dámi ṣe ń ju gbogbo lámbà yẹn. Iṣẹ́ ló dàbí pé wọ́n fún nípù mi báyìí. Wọ́n fún nípù nínú mi dùn sódì. Sena, thank you so much. Nínú mi dùn sódì. Bá ṣe máa fún yín gbẹ nìyẹn, ẹ̀yin useless. Bá ṣe máa fún yín gbẹ nìyẹn. Ká tó lọ sórí àwọn obìnrin, ẹ jẹ́ ká kọ́kọ́ bá engineer Labubu pò náà. Wọ́n pè é ní responsible man. Tó bá fi engineer lẹ̀ ìyẹn Ìyálájé kan ṣe títí wọn ni kí wọ́n dàbí pé tó bá fi Ẹniọlá tó bá fi engineer lé òun lè tún pàdé ọkùnrin gidi kan sọ pé kò sọ ọkùnrin gidi kankan mọ́ ń tà. Tó bá pé gbogbo gidi kankan àti so wọ́n mọ́lẹ̀. Ẹni ká máa dódò màyánà wọn. Anywhere nínú ilé nìkan ni. Ẹni ká máa jọ fúùtù why not? Ẹni ká aṣọ sówẹ̀ why not? Ẹni ká máa check boxers lọ ṣé kò sí why not? Ẹni ká máa kúnlẹ̀ orí báyìí la fi ń gúnlẹ̀. Ẹni kó máa jẹun lọ́wọ́ wa kò tiẹ̀ nídìí kan jẹun lọ́wọ́ wa. Bó bá ṣe pọ́ọ̀tì báyìí la máa gbé síwájú wọn ní gbígbóná a máa gbé dání báyìí ṣẹlẹ̀ stupid. Am I back? Oh shit. Am I back? Somebody should write yes or no. Am I back? Wow. Ṣé mo ti padà dé? Okay, thank you. Ẹ má bínú. Ẹni ká máa kúnlẹ̀ àbí a máa gbé pọ́ọ̀tì gbóná sọ́wọ́ báyìí. Kọ́ bá lè mọ̀ pé nǹkan tẹ́ máa mú nìyẹn ṣe yí lókè. Ẹni tí a bá ti fi Labubu síwájú ẹ̀, ẹ put puzzle yẹn together. Ele engineer Labubu, ọkọ Ẹniọlá ọkọ. See, àánú yín ṣe mí. Ẹ̀yin single mother supporting single mother ó ti rí kan mú. Ṣé òun ló ní kíyàwó ẹ̀ gan ni? Kíyàwó ẹ̀ má lè ṣiṣẹ́. Kíyàwó ẹ̀ má dò kílé tó lè ra bẹ́ẹ̀dì fún rẹ̀. Kílé tó lè ra chair fún rẹ̀. Kílé tó lè. Gbogbo camera down tó wà ń ta. Ìsídà kó jẹ́ married woman tó lọ yànlè. Àbí kó jẹ́ single mother. Bẹ́ẹ̀ ni.
you will hardly see a single girl tó ra pẹ́pẹ́ ara ẹ̀ tí ò mind tó fèsì iṣẹ́ tó máa rí kámẹ́rà dà wẹ́ńtà àbí kó jẹ́ àwọn ìyá ó ti tán ọjà ti fẹ́ tán ṣe ń jáwọ́ nǹkan kí n máa fi máa dà òun ní kámẹ́rà dà yín wà ń tà ta ló máa ríro èmi sí tó máa fi rọ́bìṣì lómi tó bá sọ báyìí nǹkan tó sọ tó sọ̀rọ̀ dáadáa ó ní ìdíwé tó ṣe máa bá mi sọ̀rọ̀ bó o ti mọ̀ mí rí tẹ́lẹ̀ bóyá àjọ dàgbà tó wá mọ̀ pé mo ti máa rí i ó ní ìdíwé tó ṣe máa bá mi sọ̀rọ̀ tí mi ní píkì kọlù ẹ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó ní ìdíwé tó ṣe máa bá mi sọ̀rọ̀ tó bá mọ̀ mí nígbà tí mi ṣẹ̀ṣẹ̀ tí mi sì máa rí èmi ò mọ orí kan o mi ò mọ fújì kan bó ṣe rí mi mi ì mọ wí há sórí bó ṣe orí kan tó ń pè ní àlùjọ burúkú yẹn Ọlọ́run dídì fún mi ni my posh, you are posh alone. Don't distract me. When I see posh people, I don't have sense again. Don't distract me. Don't distract me. Ọ̀rẹ́ mi tọ́ pé ò wá bí. Ọ̀pí ó dà pé lọ bí iṣẹ́ lẹ́nu. Wedding ni cousin yẹn. Kí bí tiẹ̀ mọ̀ pé kọ̀kọ́ wà tó jálùjọ 50 tí Wàsíù ṣe. Mo délé báyìí bí mo yẹ ṣe lọ́jọ́ kejì lélẹ̀. Adẹ̀ ní nǹkan ṣe lé dádì mi lọ́jọ́ kejì. Bí mo yẹ ṣe lélẹ̀. Mi ò mọ orin kan bọ̀ mo mọ̀ọ́jọ́. Bọ̀ kí ni mo má rì sí? Mo bẹ̀rẹ̀ sí ní respect ara mi. Adley ni wàá rí mi tí mo máa ṣe wọ́nranwọ̀nran níta bí wátawàta níta because ó gbọ́dọ̀ rí pé o ti gba title ó gbọ́dọ̀ hàn pé o ti gba title o lè rí mi kọ́ ní bàláìkà kọ́ wá sílùú yìí sí mo débẹ̀ it's not my husband's thing so it shouldn't be my thing as long as ọmọ wọn mo wá sì kéré kò yẹ kó jẹ́ tíìnì mi tọkọ mi bá ní okay I will follow o lè sọ pé kìíní kan ṣe kọ́nsáàtì kan bí bá ti sọ bí ẹ̀mí bá ta tí ó bá ti rí response ebi pa màá jókòó ara mi jẹ́ kò ṣe tó pé kó mi láyà jẹ àbí tó sọ pé má ṣù má tọ̀ bò ó níbi tí ọmọ ní boundaries sí ní tí ọmọ fi respect ara ẹ̀ gan ní marriage ṣé ẹni ọlá yẹn tó gbogbo yẹn filẹ̀ agolo ń polówó nǹkan tó wọ̀nyọ́ fi ń ra àgbo yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn nǹkan tó wọ̀nyọ́ fi ń jẹ́ tó fi ń rìn nìyẹn láṣẹ sókè báyìí láyé báyìí ẹ̀ má jẹ́ yìí dìbí àgọ́ tó bí ẹni tó fẹ́ ṣí kìíní báyìí tó fẹ́ gba oko àgọ́ tó ná gbogbo àṣìkalẹ̀ báyìí ẹni kà filẹ̀ àdèdákẹ́ nígbà yẹn pé okay ó ń tajẹ́ ẹni but this is not decent. ẹ wo ọmọ kékeré Aisha tó ń ta àgbo níjọ́ òun lè rí Aisha kó ṣe wọ́nranwọ̀nran láti ìjọ́ tó ti marry before kó tó marry gan but ẹ lọ wo fídíò ẹ before marriage then kẹ wá compare sí after marriage ẹ máa bèrè pé no afẹ́ ìyá mọ́mí alágbo fún wa nọ́mbẹ̀ afẹ́ fún màmá ẹ̀ ní gift ẹ máa bèrè pé fún wa ní nọ́mbà màmá ẹ̀ afẹ́ fún màmá ẹ̀ ní gift tá bá ń sọ fún yín gbà pé social media ò lọ́bì kan lénìí kò lọ́bì kan lọ́la ẹ ní gbọ́ ẹ mọ̀ ṣe wọ́nranwọ̀nran ẹ mọ̀ ṣe wátawàta ẹ mọ̀ ṣe wérewé àwa mọ̀jàmọ̀ sáyé ẹ̀ láìkì wà kàṣà àwọn ẹlẹ́jọ́ òṣì ló láìkì àwọn oní controversy ló láìkì ẹ wo bí tó bá alágbòde ẹ wo bí tó bá dé tí àgbàlagbà méjì bá ti jáde lórí social media tó bá ti confirm pé nǹkan báyìí tó sọ tó dàbí rúmọ̀ òótọ́ ni ẹ má yiri ẹ̀ wò mọ́ kéèyàn bíi AK tó bá gbé integrity ẹ̀ jáde tó wá sọ fún yín pé òun ti rí kinní ẹ má yiri ẹ̀ wò mọ́ ó mì pé nǹkan tí à ń rò látàrí táwa kan fi káwọ́ rọ̀ pé ó lè jẹ́ irọ́ ó lè jó tọ́ ó lè jẹ́ photoshop ẹ understand ayé AI láwà ká má lọ sọ pé kinní òun ló jẹ́ kí àwa kan ká ń wòye à ń lọ yẹ̀rà jẹ ká lọ gbóòtọ́ torí èmi ò mọ bí àgbàlagbà ṣe máa wà tó máa ṣe láńgbáláńgbá èjìká ní ṣọ́ọ̀bù àwọn tẹgbẹ́ bí àmọ́ bá àgbàlagbà ṣe máa wà tó máa ṣe láńgbáláńgbá ọdẹ lọ́wọ́n ń borí wọ́n ń gbé kinní káàkiri àwọn àgbàlagbà ẹgbẹ́ báyìí mi mọ̀ bóyá ẹ̀rìn ẹgbẹ́ báyìí onídọ́bù layer ìgò so I feel like okay ó lè jẹ́ no AI bó bá ti yà lájẹ́ new mommy ẹ̀ new godmother tó jáde lẹ́nìí tó wá sọ pé báyìí ni are you blaming her Uncle Tony please be careful mi tiẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rárá so I should jump to conclusion Uncle Tony ẹ lọ jókòó sẹ́yìn wájú tẹ wà ẹ máa pẹ́sítọ̀ tẹ máa bèrè ó lè já ìyá mi ò mo dáríjì yọ Uncle Tony ìyá mi ò bèrè mi kò dáa farabalẹ̀ jọ ókè mi ti gbọ́ máa farabalẹ̀ mo fi yẹn má sọ bẹ́ẹ̀ lọ́jọ́ mi ìyàwó èèyàn nínú ó má dàbí pé a máa ní problem ẹ má sọ bẹ́ẹ̀ mo ti gbọ́ ókè ẹ ṣe jẹ́jẹ́ ọ̀gbìn àgbà jẹ́jẹ́ ẹ lọ jókòó sẹ́yìn ẹ gbọ́dọ̀ jókòó síwájú mọ́ wàhálà yìí máa pọ̀ wá tí alájẹ màmá ẹ̀ tuntun wá jáde lẹ́nìí ṣé ó yẹ yín gbogbo bó ṣe wá ń sọ̀rọ̀ yẹn ọ̀nà wọn ti rí ó ní kò ṣẹjọ́ ẹnjìnìà Làbúbù ọmọ wọn lòun máa bá wí báwo lè ṣe máa lọ́mọ yín lè máa bá wí pẹ̀lú irú nǹkan tẹ́ wò yẹn kí lè wò
ló bá ń jọ̀nà náà ẹ̀ ló ń lọ wájú ló ń lo ẹ̀yìn ló ń ṣi ló ń dé ló ń pa ló ń wo ẹmọ gbígbà tí pé èèyàn kọ ẹ̀bà ẹmọ kó máa ó máa rough kí èèyàn wá máa fọwọ́ ra róbóróbó bíi tọ̀wọ́n ibo kó máa fọwọ́ sómi tútù kó wá máa rọrọ ó ṣàrà ọ̀rẹ́ róbóróbó wọn ṣàfẹ́ ṣi but gbogbo long story short ni pé there was threesome yẹn ó wà báyìí gidi èmi ò wò kú omi wo pọ́n mi wo blue film mi ń wò láti lẹ́ni tí bá fẹ́ mo níyàn mẹ́ta tí mo lè pè pé make I see this thing wetin dey happen but láti lẹ́ mi ń wo èèyàn méjì tó ń ṣe nǹkan and it's not just my thing but ní ìta ń sọ yìí ní Agbedeméjì ayé àtọ̀run yìí wọ́n ló ṣẹlẹ̀ o wọ́n ní bọ̀dá yìí ó ń fàyà Ẹniọlá àtẹ̀yàn kan according to bí Ìyálájé ṣe package ọ̀rọ̀ yẹn léni but gbogbo blame ọ̀rọ̀ yẹn ẹ ṣáà mo bọ́rọ̀ yẹn ṣe jáde má jẹ́ máa padà sẹ́yìn mi ò ṣe lẹ́jọ́ lọ títí bẹ́ẹ̀ pèmí blog ni wọ́n ní àgbọ́dọ̀ blame engineer Labubu alápá má ṣiṣẹ́ engineer Labubu wọ́n ní ká má blame o you understand wọ́n ní ká má blame engineer Labubu ibẹ̀ gángan ní headache mi ti wá bẹ̀rẹ̀ pé ẹjọ́ tá a bá wá gbé gbogbo 75 wọ́n ní 85 ṣé 75 lọ́gbà bí 85 àǹtí mi ó rẹ̀ pé àwọn àmọ́ mi FM ṣẹ́wà ó ní ká gbé 75 yẹn are we supposed to give all the blame to Oníjìntà lábẹ́ àbí ká gbé gbogbo blame fún Ẹniọlá over to you people oya comment section oya ẹ jẹ́ ká mọ̀ ẹni tó ní blame nínú pé wọ́n set camera ta ló initiate so the initiation and the recommendation and the sọ pé ká ṣe nation ọ̀rọ̀ burúkú tó ọlọ́mọ yẹn ká ṣe sẹ́ta wa lọ́wọ́ lọ́rọ̀ tara bí bọ̀ mò ń bọ̀ wá báyìí Àdìsá Gàrí mò ń bọ̀ ẹ má wọrí ọ ní pé ipe ká ṣe lórí ọ̀rọ̀ tó wọ́n gbọ́ ó dàbí pé ẹni tó mú àìdí àyẹ̀ wá tó ní crazy fantasy yẹn òun ni jùdí sẹ́yìn Ẹniọlá Alágbo màmá ẹ̀ ló sọ ambassador ẹ̀ ló sọ lé ní pé gbogbo blame yẹn ẹ jẹ́ ká má gbé sórí Labubu. Labubu is a wonderful husband. Labubu is a great man. Labubu is this. Labubu is that. Ìyẹn kò ráàtì àbí kò rè. Engineer kò rè. Àbí ẹjọ́ bá mi pé kò rà correct. Àbí ó ní ká má blame ẹ o. Àwọn òní jẹ́ kankan wọn wá ṣe láńgbáláńgbá o. Ìyẹn Ìyálájé kọ̀ọ̀ràn. Ó ní òun ò lè jẹ́ kí àgbàlagbà kan wọ́n máa ṣe láńgbáláńgbá o. Gbogbo blame báyìí wọ́n gbé lórí Ẹniọlá ni o. Ká fi Engineer Labubu lẹ́ o. He's a great husband yo. He's a great father o. Ó tiẹ̀ ṣe wà yìí. Ayé tó wá. Ayé ọmọ ni. Kò fọmọ ṣeré. Ṣé wá rí ìyálé yẹn? Òun lèèyàn burúkú. Wọ́n sọ bẹ́ẹ̀ o. Èmi mo times ẹ̀ bẹ́ẹ̀ o. Wọ́n ní òun ló ń pretend. Òun ni ò fẹ́ káyé mọ̀ pé wọ́n wá sọ́dọ̀ òun. Ẹjọ́ tó Ọlọ́run. Ta ló ń showcase ọkọ? Ta ló ń ṣe aya Diona? Ṣé ìyá Ikima ni àbí Ẹniọlá? Ìyá Ikema does not owe us anything bí wàá máa sọ fún wa pé ọkọ wà lọ́dọ̀ àbí kò sí ọkọ lọ́dọ̀ because she never showcased husband láti lẹ̀. Even before Eniola came to the picture, she never did all that. So kò hó wa. Fẹ́ mọ̀, the only thing ta fẹ́ mọ̀ ni pé kò feel bad, kò feel sad, kò depress mọ́, iṣẹ́ ń lọ dédé, ó wà focus. Any business kíní tó bá fún, ideas tó bá fún, ó tètè jump on it, ó mind business yẹ, kọ́mọ ẹlẹ́sìn máa ṣẹ̀sìn. Ojú gbogbo wo fọ́ náà. Tí Ẹniọlá gbé ọkọ lọ́kọ lórí tó lọ ra agbádá sí lọ́rùn tó méjì wọ bíìdì sẹ́sẹ̀ tó ìdè ló lè wọ high heel torí pé o kò lè wọ high heel kò tẹ̀ lè wọ high heel ló máa wọ tó village girl. Ìyàwó ẹ̀kọ́ mà kò lè wọ high heel sẹ́sẹ̀ nítorí pé ó ga ju Engineer Labubu lọ́wọ́ ní láti fẹsẹ̀ lásán ya fọ́tò ta ló ní fọ́tò yẹn ṣé kí lọ́ba ikú bíbá yìí fi fọ́tò yẹn sẹ́yìn bíbá wọn wọ bàtà tó ṣe pre-photo shoot tàbí kí ló pè tó block ìyàwó oníyàwó ìyẹn ló wá sunkún lọ bá mẹ́ǹtì ẹ̀ ibẹ̀ ni ọ̀rọ̀ ti fẹ́ bá màmá tó wà lẹ́gbẹ̀ẹ́ bíbá pre-wedding thank you uncle Tony ẹ ṣe ibi tí mo fọwọ́ sí yẹn àti ẹlẹ́nu ṣígbìn customer ni ibi tí ìbàjẹ́ lọ máa ń wà ayé ìyọba ṣàti ìbá bàjẹ́ àmọ́ kò ronú kíní kan tó lè sáré dáàrin ìyàwó àtọkọrú àbí imagination burúkú báyìí wọ́n sáré put it out madam Mewolaka please go and take care of your face. Being an Ijabian sister does not stop you from, taking care of yourself. Being a farmer does not make you look like somebody that has lost it. Please, you need to go and take care. You are not even 50 yet. Please, go and take care of your face. Camera can't even hide everything that is happening. Go and take care of your face, okay?
as Amaria, you should be looking good, fresh, updated. Go do your face. Just do something to dye your face and bring it back to the Mewolaka that we know before the hijab. Being an hijabias that has not stopped you from using some certain skincare. Change. When you are in the bush, you don't know. Hey, wrong farmer. You need to, I just want to put that. So if you know her, please tell her and show her that picture that we have on Google that shows the real Mewolaka, not this one. Okay? Emma foko lost here now. Emma foko lost here now. Because category ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn Àtẹniọlá wà. Bracket ìkan la fi yín sí, but different category ló jọ ń ṣe yín. I don't understand. I beg. God, I beg. God, I beg. I'm stressed though. I see me like this, very stressed. Hi. But I beg, I cannot keep my face because I'm doing farmer the way you have kept your face. I beg. What's happen? One of your chats, to yakin she gone, she was pending. Trend yet, logic in Beku. Only cock shit on Donico, ya wole cole. Oh, she's so full and your lap shit on Donico, cole, you got a meant, yeah, lower. And so she don't Doniki and single mother told her marry cole. If your own letter does not cole, why are you projecting that nonsense to other people? Because over way, get my cole. Torí bọ́kùnrin kan bá yín tọ́mọ kí ló dé tẹ̀lé dá tọ́mọ yín tẹ lọ ń gbọ́ ọmọ lọ bọ́kùnrin mi kò máa bá yín tọ́ hello ẹ dúró síbẹ̀ kí èèyàn máa fi nǹkan tó ń go through pain ẹ̀ reality ẹ̀ máa preach fún yín máa yí ọpọlọ yín tọ́lọ̀ bá kọ lé mọ́ ẹ̀ tó o bá kọ ìwọ ló choose láti má wáyé wá ṣoríire kò ọkùnrin kan kò stop ẹ̀ tọ́lọ̀ bá kọ mọ́tò mọ́ ẹ̀ tó o choose pé àbẹ́ ọkùnrin ọ máa ń ṣoríire oríire oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́kùnrin ṣe nẹ́lẹ́dà lùwọ́ náà lẹ́lẹ́dà lo níkò tó wá gbé ṣe láyé. Don't allow these bitter people brainwash. Don't allow them finish you. Ìyẹn bẹ́ẹ̀ ṣáàtì ọjọ́ mi ni kò wù mí lẹ́nu kò ọ̀rẹ́ wù mí lẹ́nu. Èní yìí ọ̀rọ̀ engineer Labubu Ìyálájé àwọn ògbà nǹkan tó fa fídíò yẹn àfẹ́ mọ ẹni tó initiate threesome. Tẹ́ bá mọ iye àwọn couples, God forbid, not me, God forbid, I can't share my jinta, God forbid. Even if God forbid, and I will be there when they are sharing my jita with me, Mama sharing how nishoju me, I'm a yiba nishoju me, I'm a mudani nishoju me. God forbid, I can never do it. God forbid. Alone in chair, I would be like me shit on with him. But you need to want a lot of people won't share in secret now, which is not good for some of us, like taboo. If I understand, it's not good, it's a sin, it's uncalled for. But don't make your life move, don't make your life happy. Don't make reality one sweet fún wọn nìyẹn. But ta ló initiate kó gbé camera òun ni problem wa. En tó initiate pé ká wéyàn kan sí ó máa dùn mọ́ mi kó kàn wá couple problem nìyẹn. Cherry analysis ẹ̀yin ìyá àgbàlagbà. Fantasy, thank you. Uncle Tony, I think you are in the UK. Hope you are not like UK. Hope you are not like that. Yesterday mo fún wọn jẹ gan. But the moment I enter that UK, inshallah this year, I'm carrying Coca-Cola lọ sí London Bridge. Mo fẹ́ lọ fi súre lọ gbé wọn tó kọ àbáwọn tó ń ṣòṣì. Mo fẹ́ lọ fi gbé wọn ṣépè. That's why I love this blogging job. I love all of you that hate me because I'm doing blogging. Blogging is so sweet. You will say the truth and nothing but the truth. It's so sweet. Ta ló gbé camera? Ta ló sọ pé jẹ́ ká film? Ẹni yẹn gangan. Àti ìsọ ẹni tó gbé síta tó send ẹ o. But ta ló bẹ̀rẹ̀ ká film rádaràdá tá à ń ṣe yìí òyìnbó ó máa ń le. Tó bá jẹ́ pé Facebook ń sì wá ṣe bó ṣe wù ẹ́, TikTok ń sì ṣe lọ́mọ máa fún yàn ní restriction. So mo máa ń wá Yorùbá. So ẹ̀yin tẹ́ bá mọ̀ òun òyìnbó tó yẹ kí n máa fi ṣe máa pọ̀ sí comment section máa fi help mi. Mi ì fi bẹ́ẹ̀ kàwé ọpọlọ mi ò pé. Àwọn kan ló wà intelligent. So mi ì fi gbogbo ara private school tí mo lọ àfi bí lọ́mọ yẹ kí mọ́ mi máa bínú sí mi lọ́rùn. Ta ló sẹ́ẹ̀tì kámẹ́rà yẹn? Ẹni tó sẹ́ẹ̀tì kámẹ́rà yẹn gangan làwa fẹ́ mọ̀. Ṣé gbogbo tí Alájẹ sọ yẹn wọ́n sọ̀rọ̀ àgbàlagbà ni àdẹ̀gbà fún yín, I respect yín. Good afternoon, evening, Lawan be princess. Àwa gbà fún yín. Sọ pé ẹ sọ dáadáa. Báwo la ṣe fẹ́ sọ bí Ọlọ́run máa jẹ? Kò tọ́ sáwà lẹ́nu. Ìyá Alájẹ kan, Facebook kan. Láyé, kò tẹ̀ ṣe eré mi, màá sọ pé Ìyá Alájẹ ti sọ títí yín. Bọ́ títí ẹni pé kí gbogbo blame ká gbé lórí Ẹniọlá. Láyé. Ní gbé blame. Àfi tó bá yẹ pé ẹ wá yànnàná story yẹn. Tó bá jẹ́ wọn bá nǹkan táwa visualize yìí ni o. Ẹniọlá àti engineer Labubu, ẹ gbé brain yín kẹ́ bọ́ síwájú báyìí. Mo fẹ́ béèrè question. Ta ló set camera? Ta ló set ẹ̀yin nìkan kó lè ṣe òun dúró? Àwọn species àwọn ìyá yìí, àwọn oní different color dàlúbọ̀lẹ̀. Wọ́n ṣe àti gbọ́ dáadáa lọ́dọ̀ ìyá wọn máa ti ẹ̀. Àti gbọ́ dáadáa lọ́dọ̀ ìyá yẹn. Wọ́n ṣe náà. But ta ló set camera? Ìgbà wo àti ìgbà wo lẹ ti ṣe tó wá di pé wọ́n set camera? Tó bá
bá jẹ́ pé ìyálé lẹ bá ṣe ń sìn kò sí problem, why not? You know. But ó feel comfortable pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọkọ wọn pẹ̀lú outsider, that is our own business. Nǹkan tó ń wá ṣe nínú marriage yẹn nìyẹn. The reason tó ṣe need Sisi Alagbo ibo ló ti sọ tó ẹ mọ̀ pé blogger lèmi, èmi gbọ́dọ̀ sọ nǹkan tó wà ní tó ṣe kíní ibi tó bá ti sọ ẹ sọ fún mi kí n wá play. Tó bá wá jẹ́ pé Eniola ló set camera, ẹ jọ ṣe engineer Labubu gan ni. Òun la ṣe ní kẹ́ ẹ máa níṣẹ́ lọ́wọ́ kẹ́ tó máa kó lọ sílé ìyàwó, ẹ máa níṣẹ́ kẹ́ tó máa kó lọ mansion ilé ìyàwó, ẹ máa end up máa lọ tàgbó lọ́jọ́ sales, ẹ máa end up máa kó àwọn àbúrò yìí lọ máa di àgbo sales, ẹ máa lọ di bra àti panty sales, ẹ máa end up lọ máa kó kíní àdògán ní tí ìyàwó ọmọ yín bá ti ṣe sales tán, ẹni kọ́ ọmọkùnrin kọ́ lọ jáfáfá, kóyè wọn ojú òṣì kẹ́ni wọ́n kọ́ máa mú lásán kọ́ máa pọ́ ẹ̀mí lẹ́bàá tó bá tí wọ́n mọ̀ kí tó máa kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ kan tó sọ̀rọ̀ ọ̀lẹ ni wọ́n olè aṣẹ́wó. Ẹ máa ní wọn kẹ́ máa fún wọn lówó bí obìnrin aṣẹ́wó náà ní kẹ́ ṣe máa fún wọn street boy, ẹ treat wọn bí ẹ ti understand. Ṣé lè gọ̀ ni tó ní kó sẹ́ẹ̀tì kámẹ́rà? Ṣé lè gọ̀ tí ó bá ṣe pé òun náà ní lọ́wọ́? Ẹ wo bó ṣe rí. Àwọn èèyàn wá ń fi okó tó lọ tó torí ẹ̀ tó fẹ́ da gbogbo íńtánẹ́ẹ̀tì rú. Wọ́n wá ń dundun gbélé bá ṣe ti wò bá nǹkan kí ibẹ̀. Tẹ́lẹ̀ báwo ni sílẹ̀ nínú nǹkan kí ibẹ̀. Okó Làbúbù wá di 3 10 kọ̀bọ̀. Ó ti polówó Làbúbù sáyé o, mò ń bọ̀ òyà. Ó ti polówó chat mi ò ní pẹ́ torí mo fẹ́ lọ mọ́ ọmọ mi wálé láti park. Okay, mo ṣe ní few minutes. Ó ti polówó Làbúbù o. Làbúbù is about to be gone ni o. No mo wo show yẹn mo bá ní half mi owó tán so ti bá dé, màá wá play láti beginning. But in bash analysis in city ban play Alaje from the beginning mi ní ráyè sọ̀rọ̀ bó ṣe wọ́n ma ti wálé. Ẹ ṣe yoyo ni wa yin ti. Eniola ó ti polówó Làbúbù o. Wọ́n ní kíní náà jinta ẹ̀. Wọ́n ló tó gbogbo obìnrin Lagos State yan jẹ o. Ẹ̀yin ya UK ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin bí mẹ́wàá ẹ rọ̀ mọ́ engineer Làbúbù. Ẹ fọ̀ wọ́n small boys ó ti fẹjọ́ yín sùn. Àwọn ọmọ kókó kan àwọn young husbands àwọn ọmọ ọlọ́mọ tó wá láti Nàìjíríà wá ṣe masters tẹ́ ẹ̀ máa bẹ́ ẹ jọ̀ọ́ ẹ fi wọ́n lẹ̀ for some time kọ́ ráyè dọ́tílé kọ́ ráyè sanwó school ọmọ kọ́ ráyè gbéyàwó wọn wọlé ẹ jọ̀ọ́ ẹ lọ rọ̀ mọ́ Làbúbù ọ ló lè gbẹ̀yìn mẹ́wàá ní nǹkan tó wà síbẹ̀. Ó kọjá ọ̀pá Mósè o. This one is not they say he was doing like my people that go and see videos of reactions that people they say he was just everywhere. Gbogbo bí tí wọn ti fọwọ́ kàn lọ́dún mẹ́wàá púpọ̀ nu yín tó bá gbá kíní yín mú ẹ jọ̀ọ́ ẹ fọ àwọn ọmọ kéékèèké yẹn lẹ̀ mo lè kúnlẹ̀ fún yín ẹ fi wọ́n lẹ̀ torí Ọlọ́run for some time. Ẹ jẹ́ kó ráyè gbọ́ small family wọn ẹ fọ àwọn ọmọ kókòkò tọ̀wọ̀n ya wọn rán lọ tó ń ránwó lọ kó lọ ṣe masters tẹ́ ẹ̀ mú máa bẹ́ tẹ́ ẹ̀ ń sóúnjẹ fún tẹ́ ẹ̀ jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ lọ ṣiṣẹ́ tẹ́ ẹ̀ ń ṣèwé fún ẹ fi wọ́n lẹ̀ kẹ́ lọ bá engineer Làbúbù ní nǹkan kí bá bẹ́ẹ̀ nǹkan kí bẹ́ẹ̀ ẹ lọ bá wọn ẹ fi ọmọ àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ o ọ̀ẹ́ gbogbo ẹ̀yin tó fún mi lórúkọ yá àti píṣọ̀ yín àmàmà fún àwọn tó máa rí bí drag yín àwọn family wọn àwọn àǹtí wọn àwọn ẹ̀gbọ́n wọn Nàìjíríà wọn yà wọn ready láti sanwó fẹ́yàn tó ready láti bá wọn drag ẹ̀yìn àgbàyà yìí tẹ́ bá tiẹ̀ fẹ́ máa ṣe àwọn ọmọ kéékèèké yẹn ẹ má bínú pé mo digress ẹ má fi àndó wọn náà àgbàlagbà máa ń yan ọmọ kékeré lálẹ́ ẹ respect the fact pé wọn náà ní young family ní Nàìjíríà ẹ wá jẹ́ kó rójú ráyè kó tẹ̀ ráyè anybody tó bá jẹ́ kí nínà lẹ fi ń ṣe ìkàlẹ̀ ń ṣe o ìkàlẹ̀ ń ṣe ìyẹn sọ ìyẹn bí ìkọ tó ọkùnrin tó bá ti lójú kòkòrò náà lógún mú so àwọn ọmọ yín ẹ lọ tí èmi kọ́yé lójú kòkòrò kọ́yé ṣòṣì àwọn ọmọ kókòkò ọkùnrin kí ló wà lára ìyá àgbàlagbà tó wá sọ pé bẹ́ẹ̀ ló fẹ́ kú sí ṣe jẹ́ orin lọ síbi tó gùn àti ó dàbí èkúté tó dẹ kinní fún nínú ilé ni tó ò bá rìn lọ síbẹ̀ tó ti smell ẹ̀ tó gbé eléyìí bí ẹja àti pàkúté àti gọ́ọ̀mù ṣèbóyẹ kékúté yẹn sá padà ni kò sá padà ó borí pàkúté mu gọ́ọ̀mù náà fún wọn mọ́lẹ̀ so bó ṣe máa mú yín nìyẹn wọn ọmọ tẹ́ẹ̀ train àwọn ọmọ lójú kòkòrò tó jẹ́ pé everything under the skirt wọn fẹ́ mọ ọmọ àtòrí bọ̀ ni ọmọ máa há ni so èmi ò ń dá sí nǹkan bí kò máa fi ń sọ̀rọ̀ ni wọn lọ bá àwọn èèyàn tó lọ sọ wọn fọwọn tó máa ń drag àwọn èèyàn yẹn ò kan èmi so obìyẹn tẹ̀ ti wá lọ bẹ́ẹ̀ àwọn ò ní blame engineer Làbúbù nìkan a máa blame Eniola for being stupid tó bá yẹ pé òun ló set kámẹ́rà yẹn o tó dé ní rẹ́kọ́dì yẹn lọ́wọ́ fúnra rẹ̀ ó wà wí ẹ̀ pé wọ́n fídíò ẹ̀ then Eniola is very stupid nígbà yẹn Eniola ò gbọ́n rárá ó sì ní láti padà lọlé bó ṣe ti ṣe mistake ní first marriage yẹn ó yẹ kó lọlé kó lọ wọ̀ ọ́ndà tútù lè jìyà ẹ̀ kó lọ to train gbogbo ibi tó kù tó ní láti manage ó ní láti lọ manage ẹ̀ ìyẹn ò kí ń kọjá training regardless of your age tó bá ti kàn yẹ́yìn àti bàbá because the only person tó lè truly rí ibi tó kù sí lára ẹ̀ nìyẹn the only person tó lè really tó máa mọ ibi tó kù sí lára ẹ̀ tó máa sọ tọ̀rọ̀ tó máa fi gún ẹ lára so ẹ jọ̀ọ́ ọmọ yóò bá ní billions ẹ máa learn ẹ jẹ́ káwa máa learn ẹ mọ̀ pé ó ti di pé kí ọmọ learn from other people's mistake ká máa sọ tọ̀rọ̀
ibi tó ilé ọlá kù sí plenty ṣẹ̀ṣẹ̀ rí wìwà tó wìwà àná wọn kọ́la ìwà wèrè that one don pass tó wù gbogbo time tó fi frustrate woman ìyá ikima yẹn pẹ̀lú story táwa gbọ́ irun life tó wọn àti máa yìí jọ live pẹ̀lú nǹkan tó ti wọ̀ pù lórí obìnrin ẹgbẹ́ ẹ̀ no Ẹniọlá pẹ̀lẹ́ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ àwa yóò lè àlè root àlè peter àlè root tó bá jẹ́ kí ó jẹ́ pọ́kùnrin nìkan la rí gbámú lọ́rùn nítorí pé wọ́n fẹ́ fẹ́ yín is good ẹ má join ìwọ̀n ṣèkà fóbìnrin ẹgbẹ́ yín ẹ jẹ́ kó fẹ́ yín bó ṣe yẹ kó fẹ́ yín ò bá gbé bílíọ̀nù náírà wá kó wá níwà pé na ìyàwó you be yes ẹ wá jọ gbìmọ̀ pọ̀ pẹ̀lú husband family ẹ sọ woman yẹn jẹ ní àná láì ṣe kó ti kú ẹ block ẹ wá bẹ̀ sí ní po ṣé woman yẹn ò lẹ́bí ni kò lọ́rẹ̀ẹ́ ni kò lára ni kò lénìyàn ni kò ní ọmọ ni àbáwọn ọmọ ẹ ò ní ọ̀rẹ́ àbáwọn ọmọ ọ̀rẹ́ wọn ní school wọn ò ní òbí tó máa rí lórí internet how dumb can you and Labubu no be pẹ̀lú rubbish tẹ̀ ṣe nígbà yẹn bẹ́ẹ̀ fẹ́ra yín gan lè máa dùn but disrespect tẹ pull out tẹ disgrace tẹ fi woman yẹn ṣe ní online ó tó kí woman yẹn gbẹ bó ṣe gbẹ lójijì yẹn kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa gbẹ gbogbo nǹkan tóun àti máa yìí jọ ṣiṣẹ́ fún gbogbo nǹkan tọ́jọ́ ní ìṣojú ẹ̀ báyìí láì tí ì kú ẹ̀ ó dẹ̀ gbé gbogbo ẹ̀ta torí alápá má ṣiṣẹ́ ó lè dodo mayana ó tún sọ fún ẹ kẹ tó gó wọn pẹ̀lú kíní tẹ́lẹ̀ manage tẹ́lẹ̀ fẹ́ gó ẹ tẹ̀ ti ṣe wedding already bọ̀ kó tó tẹ ọrùn bọ́ tán ó ń sọ fún ẹ lórí fóònù pẹ̀lú mẹ́wàá gbogbo update mẹ́wàá lákàlàkà lọ́jọ́ yẹn àkà pẹ̀lú open heart a ṣe chat lé lórí àwọn èèyàn gbà tí màá ṣe ń gbé àwọn èèyàn wá sókè tí mo mọ̀ pé TikTok yìí ayé kan ni èmi ò fẹ́ wà láwọn òṣèlú.